wọ́n lọ́nà sí àgbà rẹ̀ jẹ́ àgbà tààlà wọ́n jẹ́ ká máa ṣe olùkọ́ lára nǹkan mẹ́ta. Wọ́n ní mu'arabatul fakiri, mu'arabatul jari, wa mu'arabatul marad. Mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sẹ́ni tí ó sì ṣe ìyàfà yìí. Mu'arabatul jari ta ló fẹ́ kún ọkọ̀ náà ìmọ̀kan. Àfáàní mu'arabatul fakiri ta ló fẹ́ kọ́ ní kọ́mísì tí ó kọ́ ní bísínẹ́sì. Àfáàní mu'arabatul maradi ta ló fẹ́ kọ́ ní mẹ́sì. Àfáàní tó bá ti fi lè fojú rẹ́lẹ̀ àwọn ó sì sọ́nù. Ó ní àfáà kan bí ẹsẹ̀ méjì báyìí kí ní àfáà ní orí mẹ́ra mú ní. Àfáà sọ yí pé Inna al-mu'allima wat-tabi'a kilahuma la yasani izahuma lamu yukrama wasbir lidaika inda ba'da tabibahu wa kina bidalika inda ba'da mu'allima. Ìyá pé olùkọ́ ni wọ́n, àwọn tó wá jẹ́ olùkọ́ yìí tó wá ń bẹ láyé gẹ́gbà náà ti ṣe olùkọ́. Ìkan mẹ́rin gbọ́dọ̀ wá papọ̀ sára olùkọ́, ọ̀padà pàdé lára olùkọ́. Yóò jẹ́ èèyàn bá náà ti ṣe jẹ́ èèyàn. Á jẹ́ ẹni tó yá sí pé gbogbo tó bá ṣòro fọ́mọ kéwú ẹ̀ yóò gbogbo òfin. Á jẹ́ èèyàn tí ó máa wá ṣe yege àṣeyọrí fọ́mọ kéwú. Yóò sì láàánú. Mẹ́rẹ̀ẹ̀rin gbọ́dọ̀ pé mẹ́rẹ̀ẹ̀rin lọ́wọ́ pé sára náà gbé lákàtí ìjà àkùn. Rasulun min anfusikum azizun alayhi ma antum harisun alaykum bil mu'minina ra'ufur rahim. Ìwọ̀n bẹ lára Nabi Muhammad. Àwọn sàhábà wọ́n pín àwọn kan wá ń bẹ tí wọ́n máa náyí wọ́n máa fún ìmọ̀ rẹ̀ gán. Àwọn kan wá ń bẹ wọ̀n mọ́. Bàbá yára bá lónìí nípa àwọn ọmọ kéwù kan máa wímọ̀ rẹ̀ àwọn kan ọ̀mọ́ ogun tí bọ̀ látà mẹ́rin o. Àwọn kan bẹ lára Nabi wọ́n máa wímọ̀ Nabi. Àwọn kan ọ̀mọ́. Inú àwọn tí wọ́n máa wímọ̀ Nabi Muhammad. Sallallahu alayhi wa sallama. Òun ni Umar wà. Inú àwọn tó máa wímọ̀ Nabi Muhammad. Òun ni Abubakar wà. Nínú àwọn tó máa wúrìmà ànábì Muhammad òun ni Hùrẹ́yà kọ́ ọ̀kan ní àwọn sàhábà nínú àti ọkọ rẹ̀ tó jẹ́ nígbà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí Al-Qur'ani ti fi rí lẹ́bí wọ́n máa wúrìmà ànábì. Àwọn ará wọn jẹ́ ọ̀bá wúrìmà ànábì. Méjèèjì Al-Qur'ani wá dá sí nítorí ìtí ń jẹ́ pàápín ẹ̀sìn jù láyé márífà ni. Òṣìṣẹ́ Ọlọ́run tó sì tọ́ ọba ti máa ọgbàdà dọ́mọ náà ni. Ọ̀pọ̀ ẹgbẹ̀rún tà. Bàbá wa àgbòyẹ́rì Sọ̀kùn mọ́. kí wọ́n wà ń ta ní ọmọ sọ̀kù sínú ilé ìbọn máa sọ fáwọn kígbà náà yọ ọdún gbogbo àbá ni a máa béèrè lọ́wọ́ máa gbé òdà lára rẹ̀. Àmọ́ àìpé bí wọ́n ti sáàfù wò lára ṣe kí Adam wọ́n jẹ́ bàbá náà. Tí wọ́n bá dá wọn, àwọn náà ti súnmọ́ kí wọ́n má dá wọn o. Ẹ̀dáàbò tó yí sìgá ni o. Wọ́n bá ti sọ́wọ́ rẹ̀ báyìí tó gbé síwájú owó nílá tó bá ti dá lójú òní ìmọ̀ làákà ìdánwò fi. Ẹni bá súnmọ́ ní èé mọ́ ni àwọn ọmọ lóyún sí láti ṣòfò. Tó gbára tó bá ti di ọmọ bí i. Bàbá àjíká jọ. Bàbá àti mọ̀ kó àkọọ́lù ní mọ̀ kó àwọn onímọ̀. Wọ́n láì mú nínú kọ́ ní ṣòro. Ní àwọn òbí ní sọ́jọ́ sáádà tó ní pé eléyìí àbúrò mi ni. Wọ̀dá mi ni. Kò wá lájọ fàájì tó nínú eléyìí àdígbà wọn. Bùdí ló gbé sí àwọn ìgbẹ́ ní ìjọ àti ọlọ́mọ ẹ̀jẹ̀. Wọ́n máa bàbá àbùdí rẹ̀. Àbùdí wọn máa wà wọ́n wọ́n. Ọmọ ọba ya wọ́n àwọn ọmọ olúwa láì ẹ̀dá pẹ̀lú fún wọn lè jẹ́ lọ sí ọba fẹ́. Gbogbo àbúrú tí wọ́n ṣe ṣe fún wa ni ó ti kọjá wọn. Bí ẹ̀fọ́ ká ẹnu ọmọ sọ̀kan ẹ má gbọ́ra ilé láti 25 years. Bàbá ti dé wúlá lùkú padà. Ẹni ní wúlá lùkú ká àsáyẹ́mẹ́ntì tí ó ṣe àwọn tí wọ́n èdè yìí náà wọ́n láyé. Àwọn náà ní tí wọ́n fẹ́ ṣe. Láàrin iṣẹ́ wíwá ní wọ́n ẹlú wá ní gbogbo ẹ̀.
ẹni bẹ̀rù lọ́dọ̀ ẹ̀tọ́ bá rùn ẹ̀sẹ̀ wà ní wàá fún àbúrò wèsì dúkìá wa àmọ́ májẹ̀mú yẹn ìmọ̀fẹ́rò nìyẹn ẹ̀dá kò májẹ̀mú yẹn ní pẹ́sẹ́ àyè tí a wà yìí àásọ̀kalẹ̀ bẹ́ẹ̀ ni nítorí wúrí mànyà ànábì ló fi hàn wá ọ̀kan bẹ́ẹ̀ náà sàádà tó jáde pé tó ń má lù ìmọ̀tọ́rọ̀ fún ìmọ̀ ogun ní báwo la ṣe fi wú máa wá gbọ́ bá ànábì ṣe wáyé dé lọ́dọ̀ sádùbùnù màás máa gbọ́ bó ṣe rí dábìlẹ̀ kéwù láwà. Kàlọ́ sọ̀hábì ìjẹ̀línú. Hábì ìjẹ̀línú. Sádùbùnù màásì. Sádùbùnù màásì máa gbọ́. Àlámàlẹ̀ ansọ́rì bil hukmi bil harbi. Mo ti wá wíyí wù. Wàlámà àkìbálà yàtì ila nabi sallallahu alayhi wa sallam àmọ̀ràhún. Àmọ̀ràhún mú nàbí yóò bí bọ́ọ̀lì yìí. Wọ́n lọ pè wá bọ̀ wá dà nàbí. Máa wọ́n ànábì ṣe wí, ànábì ní kùmù ila sayyidikum. kúmù Ila sayyidikum kùmù ila sayyidikum. àwọn ọmọ ní ara àwọn sáájẹ́ ni àmọ́ ànábì máa pé àfáàní láàrin onímọ̀ ni ànábì lè dé fọ́gà ẹni fásitì yìí ẹni tó fẹ́ ní nínú rẹ̀ jù nínú yìí. وقعد عند النبي صلى الله عليه وسلم. Àdìsí ti lọ bẹ́ẹ̀, àdìsí mi tún wá wá. رواه البخاري. Wà á ní lọ́gbà wa, àdìsí mi tún wá wá. Àní Muhammad sallallahu alaihi wasallam yìí máa ń gbọ́ gbogbo àwọn sàhábà ní àwọn bá ti kàn wá lùbáyù. Àbálẹ̀ tí wọ́n yàtọ̀. Torí pé onímọ̀ ni wọ́n. Àdìsí bẹ́ẹ̀ wá wà mọ́lá mú mi ní ọ̀rọ̀ àdìsí bẹ́ẹ̀. Àwọn áàrùn báyìí, àwọn ni wọ́n wá sọ́jà ní Muhammad sallallahu alaihi wasallam. Ọ̀kan ni wọ́n ní bọ̀, bàtà ànábì ọmọ wa sọ fún wa, ànábì ní ẹ̀dìdé fún ta ni, ẹ̀dìdé fún èèyàn tó já nílé àbíyí onímọ̀ àmì yìí. Sọ̀rọ̀ bí yàrá sọ bẹ́ẹ̀, tí bàbá wa mú tí bá ní gbogbo àwọn tí ó gba àwọn àfáà lọ́gbà, tó á rẹ̀ ẹ̀dìdé fún wa, ojú àwọn tí wá kọ́rẹ́, ara ní tí ọ̀dá ànábì mọ̀ lójú àwọn kan kọ́rẹ́ lọ́gbà, àṣà àbíyí, tí bá kan náà ní gbogbo àwọn tó á jù wà láàyè yìí. Wọ́n ànábì ń bí sábà yìí Al-Qur'ani tẹ̀lé bẹ́ẹ̀ ni, ó rí mẹ́mọ́lá mú mi. إذا قيل لكم انشزوا فانشزوا. إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا وإذا قيل لكم انشزوا فانشزوا. Wọ́n ní bí màá ní láàrin wọn, nígbà ìta ìyẹn yìí ń gẹ́gẹ́ lé gbọ́dọ̀ sí o. Bó ṣe ní ẹ̀dùn gbọ́dọ̀ ní sẹ́kù, kìí ṣe èèyàn lásán. Tẹ́ bá nínú bọ̀ gbogbo wa ní rọ́ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀. Gẹ́gẹ́ ní. Tọ́lá ń bọ̀ tá a bá sọ̀ kalẹ̀, dandan ni bọ́ bá pàdé wá bẹ̀ mí kọ̀ọ̀rọ̀ mu. Káì! Tàbálà yàtọ̀ kọ̀ọ̀rọ̀ ní àgbà. يا أيها الذين آمنوا. Kọ̀ọ̀rọ̀ ó pọ̀. Wọ́n bá dọ̀rọ̀ ní ọkàn kọjá nẹ́fà ẹ̀ka bá ní gbèsè àrùn ní abẹ́ ẹ̀dá tó lọ fún wọn lè bàá náà báyìí. Wọ́n ní lóde ó ní ẹnìkan gba 4,000 pounds lọ́dọ̀ torí pé yóò mú màá yín látọ̀ nígbà kò mú màá yín. Nígbà wọn wá mú láì òfẹ́ wá yí tòmọ́ náà dá torí ètò ọ̀sán gba nọ́mbà. Wọ́n bá ní kò mí kọ̀ọ̀rọ̀ mu àmọ́ èyí kọ́. Àdáwọlá yàtọ̀. Àyè kọ́ o. Tó fi mà yí pé ìsìlámù yẹn kò wá lọ́dọ̀ àlẹ́ nìkan bẹ́ẹ̀ làwọn sábà náà wá sí ìsìlámù yẹn bá jẹ́ àfáà láàrin wọn bẹ́ẹ̀ mi lọ má dààmú mi nì ọ̀dọ̀ fún Abbas lè sẹ́yìn. ابن عباس لزيد بن ثابت الذي قال عنه النبي صلى الله عليه وسلم. òun máa sẹ́yìn òun máa ìmọ̀ alfaraid. أفراد أمتي زيد. ìmọ̀ ogún pínpín lòun máa jù láàrin wọn sáré gbogbo wọn àmọ́ àfáà ni ọmọ ìgbà tí wọ́n fi mú. أيعلمها بالفرائد. قيل صلى زيد بن ثابت على جنازة. ثم قربت له بقلة. ثم قربت له بقلة ليركبها. Kẹ́tẹ́kẹ́tẹ́ tó ń gùn ká ń bẹ̀rẹ̀ bẹ̀ tán, ọwọ́ fẹ́ gùn kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn padà kọ́ máa lọ. Wàjá àbìnú àbáàsì. Bùnà Abbas, ó ní lọ́dọ̀ òun náà o, Bùnà Abbas wá dé. Wọ́n á kásà bírí káàbì ni. Bùnà Abbas lọ wá bá gbá kiri ìjánu ẹsẹ̀ rẹ̀ mú, ọba mú kẹ́tẹ́kẹ́ rẹ̀ láyé kó lè gùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó lọ sùn. Wàkọ́ lára wùsẹ́ inú. Sẹ́yìn wá sọ fún báyìí wípé
هل يبنهم عن رسول الله ọ̀rọ̀ gbọ́dọ̀ ṣe wẹ́rẹ́ fún mi ìwé ìjà náà bí lọ́mọ abámi bá kẹ́tẹ́kẹ́tẹ́ mú máa gbọ́ هل يبن عم رسول الله ìjọ máa lọ tiẹ̀ fi nílẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ má ga sí i. وقال ابن عباس àbáṣì wájà àbàdà ń ṣe báyìí pé هكذا أمرنا أن نفعل بعلمائنا أمرنا أن نفعل بعلمائنا bí wọ́n ti pa wá láti ẹni ká máa fi fáwọn àfa àwa nìyà. ìpè gbogbo tó wọjọ́ bí ànábì kọ́ ànábì ẹ ti já mọ̀ ọ́ dẹ́kájọ́ ọmọ dáàní wa pé onímọ̀ gidigidi yan. bá ànábì ti ra pa á láti pé tá a bá ti láwọn onímọ̀ àwọn àfáà ni wa ká ṣe orúmọ wọn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fún ọ màdàmú mìíràn